lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. ọba mi da Nabi Muhammad láti ṣe àṣà wọ́n bá sí mọ́lá ọlọ́dún kú ní àwùsù bọ́lábì náà من شر الوسواس الذي يوسوس في صدور الناس من الجنة tí bá jí láàárọ̀ kò sí sẹ́tẹ̀mí kọ́kọ́ ṣe èyí ó yà gbó ló dẹ̀ yà ìlàkí tó dáyàn ló àkọ́ ṣe kìrásà àkókèúná títí sóòrò ní wọn láwọn ajá tọ́lọ́dì yóò ṣàká fún mi bó ṣe wò ó mọ́ mo máa ń fún yín máa fún yín kódà bá a bá lò òde tá a bá lò òde èmi èpo òde ẹ̀yin náà ni màá pín fún kí lẹ tún fẹ́ kí n ṣe gbogbo ẹni tó bá bà mí jẹ́ Ọlọ́run ó bàjẹ́. Ọlọ́run tó bá jẹ́ bàbá òwe ẹ̀sán wa bá òwe láti ìṣúra ọ̀rọ̀ wọn ni. Tí ẹ̀fọ́ náà ti wá tọrọ mọ iye ọjọ́ tí ń bẹ lórí mi ni níwọ̀n bá alhamdulillah tí ẹ̀fọ́ náà ti àtọrọ ẹtún fẹ́ mọ dà wá láàmú lágbà nínú kẹ́ mọ́ dàgbà nínú kẹ́ dàgbà kẹ́ sẹ̀sìn kí ló ń ṣe yín kí ni wàhálà yín kí ni ìṣòro yín. Àǹfààní ọmọ yìí sí ẹwà mẹ́rin ní blọ́gà orí nẹ́ẹ̀tì. Ó ní Kùránì ìsọlọsí o. Ìsọlọsí. Ojú rẹ̀ gùn ni. Ojúbọ̀ ẹnu fẹ́ ó wà sí àpẹẹrẹ rẹ̀. Abíjàmọ́ Aláàjì wa Àdìgún ẹ dákun kátẹ̀pẹ́ máa sábà ṣé ó ń Kùránì ò tálé? Ó sì gbọ́wọ́. Àbí ògbóró kí ni wàhálà ẹni tó ta lé lólòsì ilé tí sì ń gbé òun náà ló kọ́ kí ló wá fowó ṣe àbí gbé pa mọ́tò tó tà ṣé ẹnìkan ló kó fún ni ṣé ó ta tẹ́tẹ́ ni ẹ̀yin tẹ́ ń gbìyà rẹ̀ gan ó kùrá ní ju yìí lọ. Ó sì wọ́n máa ń gbìyà rẹ̀ lọ́dún àgbẹ̀mẹ̀ lọ ìfowó rẹ̀ tó bá bá kó fẹ́ bá kó tí ìwà rẹ̀ ni. Olówó tó máa fẹ́ láti bọ̀ kó kẹ́bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bẹ̀rù Ọlọ́run. Àwa náà rí o nígbà lókè ṣítù kọ́nà máa ń ṣe dáadáa fún mi ìdíwájú ẹ̀rí. A ti máa pàdé dáadáa. Lókè ṣítù ọmọ Ọ̀fà wọ́n lo sáà wọn tí n bá fẹ́ bẹ̀rù ẹ̀ mo sí olú ọmọ lónìí mo mọ àwọn tó lè mú mi lọ́dọ̀ ẹ̀ àáfàá ńlá bẹ́ẹ̀ ọ̀kan lọ́mọ bẹ́ẹ̀ kò sí tí mo fẹ́ fi ṣe wọn bá tọ́lọ̀ ń ṣe fún mi ti tó mi. àti tó kú bọ́ńdà yìí Abíọ́lá àlọ́tọ̀ owó lọ́wọ́ wọn. ó gba àwọn kíní àrùntẹ́júmọ́lá àmọ́ pẹ̀lú Saudi àti tó dúró papọ̀ rí wọ́n fún mi káàdì tó tí mò ń wá ká. Bàbá àbàdàn ti jẹ́ ẹ̀tọ́ kúrò Akínsọlá náà ti pàdé ní dáadáa tó fẹ́ràn mi ó dámà tájọ pàdé tájọ dé ó pè mí tí alágbára mi mo fẹ́ rí kankan kò sáàyè olówó kan ní wàá àtọ́ àti mi nìsín. Alájí ọ̀rọ̀ tí ń tarí ọ̀rẹ́ ilé wá. Ní ìkórìíra o.
ṣùgbọ́n mo kọ̀rọ̀ sí gbogbo tó bá fi tí ì ṣe tèmi lọ mí ìgbéjìnà sí kí ọlọ́run máa kó tó àbí tí bá fi nǹkan mí kún ọlọ́run mi ló ṣùgbọ́n ìmọ̀ràn fún gbogbo àwa èèyàn tá a bá fẹ́ gbá ẹ̀ sọ́dọ̀ ká máa ronú jinlẹ̀ àròrè mo ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá wá bẹ̀rẹ̀ mi ní sọ fẹ́ kí ó ní tọ́ọ̀bá mo ní tí mo lè kọ́ ọ̀bá kí máa lọ kò sáàyè rẹ̀ bẹ̀rẹ̀ dánmọ́ ọmọ kí ni kí n fọ́ mọ́tò ìpàṣẹ kí ni kí n ra fún ọ tí mo bá ń kọ́lé tí mo bá ra mọ́tò kọ́kọ́ tó dáyé ni mo ti ń kọ́lé alọ́pùtù bá bì káàbà mo ra mọ́tò mi àkọ́kọ́ ní 1984 mọ́tò tí mo fọ́ rà lákòókò 1984 mo sọ fún yín ọdún náà dẹ̀ ni mo la foundation ni mo kọ́lé tó o ti dáyé mi 1984 ni. ọlọ́ni ìyá níbi Muhammad kí àwùsù bá mi nà sí. Ṣáàjú ọba ènìyàn sọ pé mo ṣáàjú ọba ènìyàn. Ọba tó dá ènìyàn. Ọlọ́run àwọn ènìyàn. Ẹgbẹ́ aburú òyìnbó yìí ànáàsì èṣù bí èèyàn. Àwọn èṣù bí èèyàn. Ọ̀rọ̀ yìí bá ti dé social media àwọn èṣù bí èèyàn ni. Èṣù bí èèyàn. Aláàdì ìwá sí. Ní sọ ní ìṣòro mi náà sí èṣù. Àwọn wọ́n fọ́ ẹ̀rọ ìsinú ọkẹ̀ èèyàn. Àwọn nínú àlìjànú. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ ẹjọ́ ẹgbẹ́ ìdí àkókò yín. Ẹ má máa retí. Mo fi máa sọ fún àwọn tọ́lọ̀nkẹ́ nínú wa pé tẹ́ bá fẹ́ fún àwọn èèyàn lówó ẹ jẹ́ máa mọ̀. Ó ní àfibísọ́rọ̀ lórí pẹ̀lú àwọn èèyàn. Ẹ ṣe wọ́n lóore tán, wọ́n tún fi ibi sun yín. Ẹ tó fún rẹ̀ ní àǹfààní. Ní àbátẹ̀ ní kí ẹ máa sùn lọ́dọ̀ òun lásán. Tí ìṣe pé bóyá nǹkan kan, owó kan lọ kó dé, nìkan ń bú wa, àwọn bú kí wọ́n á ní bàálí àgbẹ̀ ògbò yẹn. Kí ni wàhálà? Mò ń sè wọ́n. Ọ̀n bá mi lọ́wọ́ sí ni. Àbọ̀ mi jáná sí. Àbọ̀ ń gún ṣe. Ṣé bọ́n ń ṣe printing press? Àbí mo ní ọmọ ìṣiṣẹ́ rẹ̀? Ó fi ń ṣe online class. Àbí mo ń gbowó rẹ̀ lọ́wọ́ rẹ̀? Kí ni problem? Ṣé tí bá ń bá ìjà ni màá wá pè é? Ń gbé ìjà. Ìwọ́n ni kó jáde síta kó sọ pé mi ò ṣe bàbá rẹ̀. Ìwọ́n ni kó sọ pé ọ ní nǹkan kan tí tó gbogbo ẹ̀ sìn ọkà tí ẹ̀ ń ro mo kà ń wò ni. Ẹjọ́ ẹjẹ́ abẹ́rù ọlọ́run o. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́lọ́ mọ́ jẹ wáyà nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Kí ló dé? Mo ti mọ̀ pé ó lọ́wọ́ àwọn kan nú. Ó lọ́wọ́ àwọn kan nú. Àwọn tán fẹ́ fèrú gbàgbùkún. Ṣé ti pa ni? Torí bẹ́ẹ̀, bọ́lá ọba alágbára kó ṣàánú wa. Àwọn èṣù bí èèyàn. Àwọn tí máa kó èrò yìí sínú ọkàn èèyàn. Ẹ dákun ẹ̀yin ọmọ amọ̀fọ́lọ́mbẹ̀ yìí. Ẹ má dá sí ọ̀rọ̀ yìí lọ títí ju pé tẹ́ ẹ bá rí nínú àwọn tí ó kàn tán bá dá sí tán gbẹ̀mù wọlé àwọn àmọ́ bá ti lọ sí pẹ̀lú èyí tó wáyé kó díyà ẹ sáwà silent wọ́n ẹ̀lú mi fẹ́ gbà bí ibẹ̀ wọlé pé àwọn fẹ́ defend Kùránì ẹ̀yẹ sá silent ẹ má sọ anything fasa tó bùsùrù wẹ̀ bí bùsùrù náà ayé kúrò mọ̀ fòtò nù mọ̀ pé ìgbẹ́ tó bá jó lóore oní òkúrí
Ibi ẹ̀sẹ̀ aláyọ̀dún náà o. Gbogbo olówó ilẹ̀ yẹ̀ wò mí dáadáa. Ṣé ẹ rí mi rí? Ní ẹsẹ̀ Galatius. Kíkàlùkù sọ rẹ̀. Kíkàlùkù sì kọ̀kọ̀, á sì wọ̀. Ẹ̀rọ Ọlọ́run. A sì bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀sìn bá àwọn akẹ́lẹ́ àdéhùn. Ọmọ tó bá wà lọ́dọ̀ mi tó bá jọ pàápọ̀ òun lájọ yẹn jú. Tábà jọ lóde, tábà pawó, ìmí ìlérò pé mo lè kó sọ́kọ̀, ó yẹ ẹpin. Ẹpin ni. Ẹlọ́pin. Tó dìde lè, Ọlọ́run ṣàánú fún wa. Àlùbẹ́kọ̀ láàrín ọmọ. Wọ́n kú lẹ́ ń gbé ayé ẹ̀bùn sí bọ́lọ̀ ṣe kọ́. Mùkádà mọ̀rẹ́ nìsín, ó kọ́ lé oògùn mọ́tò. Ẹgbẹ́ sí. Tàbí ọkọ̀lé oògùn mọ́tò tó tẹ̀sẹ̀ tó ra mọ́tò kan jò ní ìbínú ọkọ̀ ní ọmọ ọlọ́mọ yá ẹ̀jẹ̀ kọ́lọ̀ fi bára kàn sí. Àfáà bígì náà olóòrùn orúgbó bẹ́ẹ̀ náà ni sáàlù ọ̀gá gbogbo ayé nù olórí oko nù. Kápẹ́ ọkọ̀ tó fẹ́ wọ́n Kápẹ́ ọkọ̀ tó fẹ́ wọ́n. So, gbogbo àwọn ọlọ́ta ń sọ yìí, ṣé mo gbé lẹ́nìkan lọ́wọ́ nù? Mo kọ́ ẹ ọmọ sí pẹ̀lú ẹ̀rẹ́ ni kálukú sì ní lọ́dún. Wọ́n tó gbé wá retí pé alágbára mi gbé mọ́tò fún ọ. Ó lè ṣe é ṣe bẹ́ẹ̀. Ó expect ẹ̀. Ọgbẹ́ tó bá ti fọkàn sí tó bá ti tọ ọ̀rọ̀ bára wà náà tó nǹkan máa ní kò ní ṣe. Láyé bá fi ní ọ̀kánjú àní máa ń. Ẹyẹ èèyàn, ọkùnrin ní ọmọ mi ni o. Kò sẹ̀mí rárá o. Ẹyẹ èèyàn lẹ́fẹ́ máa dá nǹkan lẹ̀. Wọ́n á bẹ ẹ̀yìn èṣù bí èèyàn bí èṣù ẹ padà lẹ́yìn ọkùnrin ní o. Ẹjọ́ sáyé rẹ̀ o. Ẹ fi ilẹ̀ o. Ẹjọ́ náà. Ó ń pìrìtẹ́ẹ̀dì fún ẹni o. Ó fẹ́ gba ẹni o. Ṣùgbọ́n ìgbà kò ti lọ́wọ́ tẹ̀mẹ́rú èmi ti já sábà yìí o. Ọ̀nà ọ̀fọ́lídìí mi o. Èmi ti já. Ó fẹ́ gbọ́ ní ìbábá olówó bá àfọlówó ọlọ́fà ìbẹ̀rẹ̀ kan.